ṣe bẹ́yẹn náà kí nǹkan tó bá ti rọ́ǹgì ni náà ṣe mọ̀ pé irú Akeugbagold ni brọ́dà mi àmọ́ pé irú Akeugbagold ni brọ́dà mi ẹni tọ́lọ́run bá kéré ẹ mọ́ kéré ẹ ẹni tọ́lọ́run bá yẹpẹrẹ ẹ mọ́ yẹpẹrẹ ẹ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo kí gbogbo ẹ̀yin ọmọ èèyàn pátápátá tẹ́ jẹ́ ọmọ Yorùbá pé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí aṣọpẹ́ o lágbára Ọlọ́run wọn nífẹ̀ẹ́ nìkankan ṣàwátì nínú wa o gbogbo nǹkan tí a ti lé ní 2023 tí a bá Ọlọ́run bá á jẹ́ ká máa ní àṣeyọrí ní 2024 ẹnìkankan kò níyànkú nínú ẹ̀yin olólùfẹ́ mi a nífẹ̀ẹ́ nìkankan ṣàwátì o ogun ó lọ kò dé àníri láàrin ara wa lágbára Ọlọ́run ọba ọ̀nà àṣí ọ̀nà àlà fún gbogbo àwa ọmọ Yorùbá lágbára ìṣẹ̀dá ayé tó dífá fún Ọ̀rúnmìlà nígbà tó ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹ má jẹ́ kí n lọ fáàjù lórí ẹ̀ bọ̀ ó wálé ayé re ó yàn re ó dẹ̀ ní ẹ̀yà re lágbára Ọlọ́run ọba àníṣorí burúkú láyé o àwa náà ò ní ṣàṣetì o gbogbo lílọ bíbọ̀ wa rere la máa jẹ́ o lágbára Jésù Kristi fún ẹ̀yin Kristẹni náà tẹ̀tàn mọ́ Ísírẹ́lì Ọlọ́run á ṣàánú wa o lágbára Ànábì Muhammad sallallahu alaihi wasallam fẹ́yìn mùsùlùmí Ọlọ́run kò ní dà wá láàmú o àníṣorí burúkú o ànírànìrá o nǹkan tẹ́mi kàn try láti ṣe ni peace kí wàhálà má sí èmi ò kí n búlì èèyàn náà tẹ́ bá wo Facebook mi tẹ́ bá wo gbogbo program ayé yìí mi ò búlì èèyàn rí fact ni màá sọ tó bá gbàyàn tán rìpọ́ọ̀tù ẹ fact ni màá sọ fún ẹ kó lọ rìpọ́ọ̀tù kó lọ rìtọ́ọ̀nù owó yẹn ni màá dẹ̀ sọ fún ẹ pé mi ti confam o mi ti lè sọ pé o lè ní ẹ o àmọ́ tó bá dẹ̀ ti ṣe nǹkan tí mo fẹ́ ti tán so mo ṣe program lórí ọ̀rọ̀ brother mi bàbá mi ẹ̀gbọ́n mi bàbá wa brother mi Akeugbagold ẹ̀gbọ́n mi ni wọ́n mi ò kí ń ṣọmọ 30 years bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ni wọ́n àmọ́ nǹkan tí wọ́n gbé lọ́wọ́ ipò ọ̀wọ̀ ni wọ́n wà mi ò dẹ̀ yẹyẹ wọn rí nǹkan tèmi náà gbé lọ́wọ́ ipò ọ̀wọ̀ lèmi náà wà bẹ́ẹ̀ ni nǹkan tí mo gbé lọ́wọ́ dá mi lójú dáadáa ni kò sí nǹkan tó máa gbé mo lè dress bí yahoo o but ojú ló mọ ohun tó yónú kò ń ṣọ̀rọ̀ ariwo no be by noise na by physical challenges nǹkan tó bá ti ṣú ọ fún ẹ tó bá mọ̀ pé o lè ṣe kò ń ṣẹnu physical àwọn wo ló ti ṣoore fún tó yẹ pé wọ́n lè confirm ẹ pé ẹni ó jiná dénú débẹ̀ ipò tọ́lọ́run fà wá náà sí nínú ayé kò kéré kékeré ni mo ti wéwú orí bẹ́ẹ̀ ni ìyá mi a sì mọ̀ pè mí lórúkọ kan mi ní sọ orúkọ yẹn public nsìn so oníkálùkù ló mọ ibi tó yàn sí àmọ́ whatever ẹni tó bá ti ju ni lọ èèyàn máa ń bọ̀wọ̀ fún ni bọ̀ láti kọ́ yín bàbá mi Gold Akeugbagold kán lè clear doubt to sponsoring lórí bọ̀dá mi Saheed Shittu lèmi kàn ṣe jáde kì í ṣe pé bóyá torí ọ̀tẹ̀ kì í ṣe torí ìjà but ṣẹ́rí ẹni tí frustration bá ti wà lára ẹ̀ kò sí ibi tí ò ní máa gbọ́rọ̀ yín gbà tẹ́ bá sọ̀rọ̀ kò sí ẹ ti kódà kẹ́ jókòó pẹ̀lú Ọlọ́run báyìí wọ́n sọ pé rọ́lẹ̀ ń pa ẹ ti mọ̀ pé frustration ti wà ní ara wọn 2024 la tún wà yìí Ọlọ́run á bá mi reduce frustration tó wà ní ara àwọn tí frustrate ti wà lára because mi ìsọ̀kan tó bàdì fún mi Alhaji Taofik tí n bá fẹ́ pè wọ́n full name alias ni Akeugbagold tí gbogbo wọn pariwo lé lórí tó ń sunkún ọ̀tọ̀lẹ́ntà nà ọ̀tọ̀lẹ́ntà ránro alias ni mélòó nínú gbogbo àwa ọmọ ènìyàn là ń pe Jésù Kristi ní bọ̀dá nínú gbogbo mélòó nínú gbogbo àwa ọmọ ènìyàn là ń pe Ọlọ́run ní brother àbí daddy mélòó nínú wa là ń pọ̀ Ọ̀rúnmìlà ní bọ̀dá àbí bàbá ẹni tó bá ti jẹ́ nǹkan láyé orúkọ náà máa ń sábà pè wọ́n ẹ yẹ kí n fún yín lẹ́sàmpù bí irú Babájídé Sanwó-Olú sìn brother mi ni Ṣèyí Mákindé brother ni màá pè wọ́n ẹ̀gbọ́n ni gbogbo wọn jẹ́ stress ló jẹ́ kọ́ dàbí pé wọ́n old wọ́n sì young òye yín tó bá ẹ lọ notice kìíní kan téèyàn bá young kó tó dórí ipò kan tó bá máa fi lọ ọdún kan ọdún méjì ń bẹ á ti bẹ̀rẹ̀ sí ní look old mo tiẹ̀ love bàbá mi Ọ̀ọ̀ni ọ̀fífẹ́ wọ́n sì fresh síbẹ̀ tí wọn Ọlọ́run ní jẹ́ kí a rí àpadà sí láburú ìfẹ́ lèyàn máa fi ń ṣe nǹkan ìfẹ́ ló mú mi jáde lọ́jọ́ náà lọ́hùn ẹ máa wo ẹ̀yìn mi ẹ̀rí pórí bẹ́ẹ̀dì mi mo wà yìí olóyè Sunday Igboho fọ́tò èmi àti wọn àtàṣọ tí mo wọ̀ yìí lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn ìfẹ́ lèyàn fi ṣe gbogbo nǹkan mo láìkì bàbá mi Akeugbagold ẹ má sọ wọ́n dọ̀tá mi ẹ má sọ mí dọ̀tá wọn ẹ má forí ẹni ẹlẹ́ni lu kọ́ńbọ́ọ̀dù ẹ má dẹ̀ forí èmi náà já apẹ̀rẹ̀ torí mi ò ṣe gbogbo ẹ̀yin complainant àwọn kan ní à ó pe Alhaji Akeugbagold ní bọ̀dà is it that your problem àbí the solution nǹkan tá à ń sọ nìyẹn ẹ wá lọ wo program yẹn ẹ rí i pé mo dárúkọ bàbá mi Akeugbagold ẹni bá wò ó dáadáa ẹ rí i pé mo dárúkọ bàbá mi Akeugbagold mo lè pè yẹn anybody ní bọ̀dà bàbá tó bí mi mo lè pè wọ́n ní bọ̀dà tó bá sọ pé èèyàn ẹ̀gbọ́n èèyàn ìyẹn ni ẹni tó gbọ́n jù yàn lọ ìtumọ̀ ẹ̀gbọ́n ẹni tó gbọ́n jù yàn lọ ló ń pè ní ẹ̀gbọ́n
so tó bá ti sọ pé nìkan olórí fún ẹ, is either you call it father, you call it brother, ó jù ẹ lọ nìyẹn, no doubting. So kí wá ní argument, kí ni wàhálà tí 2024 láti wáyé ọdún tuntun. Ọlọ́run má jẹ́ kó ṣì lérò. Ọlọ́run ní jẹ́ ká dààmú. So ìyẹn ti lọ bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ for opportunity hype Very Dark Man. My brother, Very Dark Man, I really love you. Very Dark Man, my brother, I love you so much. I love you so much. I love you so much. You are so intelligent and smart human being. Even I'm proud of you. You are not a bastard Nigeria. I want some of people come outside that they want Very Dark Man to come and exchange boxing, you know. So those people, they are coming to Nigeria to gather our money and pack it go. You know as they be, my brother Very Dark Man, I love you so much. You are so wise. He now requests that they should carry him to Canada to Konwajambe. It's very easy, it's very easy. Why can't them do it? Carry that, my brother Very Dark Man, carry him, go to Canada to go and collect the competition. It's very easy. Don't come to Nigeria. Because that one is they are coming to Tafawa Balewa to exchange the boxing and so. That one is fake. Many people will take tickets and everything to enter. You understand? Oh, Nigeria, Oyibo, they are so wise. White, they're so wise. Now, my brother Very Dark Man, I really love you. I appreciate you. I love you. Yes. And but wọ́n ní ọmọ kan gbà tó gbá mi ní wọ́n ní wọ́n kàn sọ náà ní mi rí fídíò yẹn náà wọ́n ní the same alado wọ́n ló gbá mi ní wọ́n ní mo ní kó má send fídíò yẹn sí mi ò fẹ́ rí so wọ́n ní ó gbá mi mo ní kí ni mo ṣe mo béèrè nọ́mà kò tó gbá mi ní wọ́n ní náà àmọ́ mo ní kí ni mo ṣe ẹnìyẹn ní ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mo sọ lórí Akeugba mo ní kí ló ní mo sọ ó nítorí pé mo pè ń bọ̀dá mo ní ṣe yẹn ní problem ẹ̀ bọ̀dá mi Akeugbagold náà mi ṣe ọmọ 33 years so tí bá pè yàn ní brother mo right but tó bá yẹ pé bí mo ṣe wá pè wọ́n ní brother tó bá yẹ pé mo ní fault rẹ̀ mọ̀ bí mo ní fault lọ́dọ̀ yín fáǹsì mi náà ẹ má bínú Babaalado tó bá fẹ́ nà mí ó easy o máa bọ̀ lójú Odùbẹ́gà Àìná street tàbí kó gba ọ̀rẹ́ mẹ́ta wọlé Àìná street yẹn máa bọ̀ ní number 14 sí number 15 or kó máa bọ̀ ní ọ̀rẹ́ mẹ́ta number 20 tàbí kó dúró sí junction ní under bridge tó bá ti débẹ̀ kó pè mí kí n jáde sí ẹ kó lè ráyè nà mí dáadáa ó sọ pé ó tiẹ̀ wá fọṣẹ tí mo tiẹ̀ tún tàbú mi thank God pé ó sọ pé bí mo jalè ó ní kí n fèsì ọṣẹ mi àti Yorùbá nation mi náà wọ́n ní nǹkan tí ó ní kí n fèsì nìyẹn náà dẹ̀ ni mo fèsì bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ láàrin ìlú nínú àwọn agbẹnusọ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹnìkan sẹ́nìkan mo sì ní right láti settle ẹ̀ so tó bá ní kí n keep short kí n má sọ̀rọ̀ ṣe má bínú bọ̀ ó sì ní right láti wá nà mí kò yẹ ibi tó máa wá nìyẹn tí bá ní kó wá sógun state àwọn tógun state yẹn lágídí díẹ̀ wọ́n lè má fẹ́ kó jáde tó bá lẹ̀ kó fẹ́ kí n wá bá ẹ náà àrọ́wọ́tó mi ló wà mo mọ bí tó ń gbé má wulẹ̀ describe fún mi kò sọ pé kí n wá o kó lè nà mí dáadáa o so kò jù bẹ́ẹ̀ lọ mí níbẹ̀ pariwo ṣe ó ti sínú ológun jù mí lọ ẹ̀dẹ̀ ń kanra tó yẹ kó sọ fáwọn èèyàn pé ara ló ń kan ẹ́ bí mo ṣe gbọ́rọ̀ tán sọ yẹn mo ní ẹni yóò jẹ́wọ́ ara ẹ̀ pé òun ti rí ráìsì ọdún àbí tọ́kì ọdún tó wá fẹ́ máa fi kanra mọ́ ẹ̀mí tó bá lọ jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn because nǹkan tí mo sọ yẹn ò tó jà náà maturity is life I'm living my life mo ń dá customer ló mo ń tún ayé ẹ̀dá ṣe mo dẹ̀ tún ayé ara mi ṣe èmi ò ṣe tó ń tún ayé àwọn èèyàn ṣe tí ò tún ayé ara ẹ̀ ṣe ẹ̀dẹ̀ máa wá wo Alado understanding ló mátà ni mo fọ̀rọ̀ ẹ ṣe olóyún tó ní kó wá sí Ìbàdàn tó o padà gbé kọ́ọ̀lù ẹ̀mọ́ tó wà bá dọ́nà tó fi yà jẹ wúmà yẹn ọwọ́ mi náà mú rìpọ́ọ̀tù ẹ wá láti bí about 7-8 months náà ti mú rìpọ́ọ̀tù ẹ fún mi bọ́ mo wò pé Yorùbá sí Yorùbá àgbọ̀dọ̀ máa jẹra wa lẹ́sẹ̀ mo bẹ wúmà yẹn kó má bínú mo dẹ̀ wá solution sí fún wọn má gbàgbé o olóyún tó ní kó wá sí ọ̀dọ̀ Oríyọmí Hamzat ni mò ń sọ mo rò pé máa yí ẹ dáadáa mo yé ń sọ yẹn ẹ̀yin mọ bọ́ ṣe ń túyàn síta bọ́ ṣe lè búyàn sọ̀rọ̀ Alado tí gbogbo ẹranko bá dẹ̀ máa kànyàn kí n ṣe bí ìgbín irú tiẹ̀ kò yẹ so bàbá dáríjì wọn mi ìfẹ́ fi yẹn ṣe 2024 yìí bọ̀ tó bá wá bí mo ṣe sọ o wà lè ráyè ìnà mi dáadáa ọmọ irú àwa ọmọ ọ̀lẹ báyìí ó ti yẹ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.